Hallelujah, hallelujah, hallelujah. It shall be well with us in Jesus' name. Àyẹ̀wò lórúkọ Jésù Kristi. Ìrì àtàánú Ọlọ́run ìmọ̀lẹ̀ sí wa lára lórúkọ Jésù Kristi. Orúkọ ti tèmi ni God's Oracle Bọ́lárìnwá Lucas, Prophet Bọ́lárìnwá Lucas, aka the Apostle of the Gentiles, Apostoli àwọn kèfèrí. Mo fẹ́ jẹ́ kí wọ́n fi àsìkò yìí jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé ìfẹ́ tí mo ní sí King Dr. Saheed Òṣùpá, gẹ́gẹ́ bí mo ṣe máa ń pè wọ́n ní Prophet Saheed Òṣùpá, torí àwọn èèyàn kan ó ń ṣe kàyéfì fún wa pé báwo náà ṣe máa pe oní olórin fún àjọ̀dún ṣọ́ọ̀ṣì báyìí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn gbàgbọ́. Mo fẹ́ jẹ́ ká mọ̀ pé ó nídìí tí eléyìí ṣe wáyé, torí pé ẹni tí à ń sọ̀rọ̀ nípa èyí Prophet Saheed Òṣùpá, bí mo ṣe máa ń pè wọ́n, àwọn ènìyàn nínú ara wọ́n máa ń rò pé bóyá èèyàn lásán ni ẹni yìí. Gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run wáyé tó jẹ́ ènìyàn ọ̀tọ̀ ló jẹ́ pé nígbà tó wà láyé àwọn èèyàn ò fojú ọ̀tọ̀ wò wọ́n, ojú èèyàn lásán náà ni wọ́n fi rí wọn. Bọ̀ péréte nínú àwọn èèyàn ni wọ́n fi ojú ọ̀tọ̀ wò wọ́n, ni wọ́n rí wọn bí Ọlọ́run ṣe dá wọn gangan. Torí wípé kí ni, nígbà míì àjọ dàgbà pọ̀, àjọ gbé pọ̀, mo mọ bàbá ẹ̀, mo mọ ìyá ẹ̀, mo mọ ẹ̀gbọ́n ẹ̀, mo mọ àbúrò ẹ̀, mo mọ ilé tó ti jáde wá, kò ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó ní òye nínú ẹ̀mí láti dá àwọn èèyàn kan mọ̀ yàtọ̀ pé ní yìí ẹ̀dá ọ̀tọ̀ lẹ́ni yìí, èyí tí Yorùbá máa ń pè ní àkàndá èèyàn. Àwọn ẹ̀dá kan wà àkàndá ni wọ́n, bọ́lọ́run ṣe dá wọn yàtọ̀, ṣé wọ́n níṣẹ́ pàtàkì tán wá ṣe láyé. Wọ́n á fẹ́ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé lára àwọn àkàndá tọ́lọ́run dá, ẹ̀dá kan ni Prophet Saheed Òṣùpá náà jẹ́. Ẹ̀dá kan kọ́ ni. Torí kí ni, tẹ́ ẹ bá ṣàkíyèsí nínú orin tí ẹni yìí ń kọ, kò sí ipa kan nínú ayé tẹ́ni yìí ò tí ì kọrin nípa ẹ̀. Ẹ̀dá ọ̀tọ̀ ni Prophet Saheed Òṣùpá jẹ́, ẹ̀dá kan tọ́lọ́run dá lákàndá yẹn ni. Tá a bá wo orin Prophet Saheed Òṣùpá, a rí pé wòlíì ni, òjíṣẹ́ ni ẹni yìí jẹ́. Àwọn orin kan wà tí ẹni yìí kọ tó jẹ́ pé àwọn orin yẹn, nínú orin ẹ bá mọ̀ nínú orin yẹn pé ẹni yìí, àmì Ọlọ́run wà lára ẹni yìí yìí ò ń ṣẹ̀dá lásán. Gbogbo orin tí ẹni yìí kọ pátá, gbogbo orin tí wọ́n kọ pátá ni ó jẹ́ pé orin tó jẹ́ pé orin ọ̀tọ̀ ni, orin tó ní ìtumọ̀ gidi ni. Kò sórin kan nínú orin tí Prophet Saheed kọ tẹ́lẹ̀ yàn dànù, tẹ́lẹ̀ sọ pé eléyà fẹ́ yọ sọ́tọ̀, kò sí. Torí why? Ọwọ́ Ọlọ́run wà lára wọn gan. Ìmísí Ọlọ́run ó wà lára wọn gan. Mi rí ṣàṣà lórin tó wà nínú orin wọn tí mi ò kì í gbọ́. Mi tí ì rí, bóyá ìtàn bá ìṣẹ̀kọ lọ́la tàbí ìtàn bá ìṣẹ̀kọ ní àná àìní ni mi tí ì gbọ́. Torí wá rí pé èmi jẹ́ ọ̀kan tó jẹ́ pé mo létí ọ̀rọ̀ ni èmi máa ń gbọ́ nínú orin. Èmi ò dédé ká máa lùlù gbagbagbagba kọ́ là ń sọ. Àní ká sọ ọ̀rọ̀ jẹ́ pé tí èèyàn bá jókòó tó bá kúrò níbẹ̀, a máa ronú sí nǹkan yẹn. Torí pé kí ni, iṣẹ́ náà Ọlọ́run ní kálukú wáyé wá ṣe, Ọlọ́run rán wáyé wá ṣeré, iṣẹ́ la wáyé wá ṣe. Gbogbo wa pátá àyànmọ́ tá a gbé dání, ìrìjú la jẹ́ láyé, àwa jíṣẹ́ fọ́lọ́run lórílẹ̀ àlàyé ni. So nínú bẹ́ẹ̀ nìkan ṣe ń jíṣẹ́, ó máa tún fi ran ẹnìkan lọ́wọ́, ó máa jẹ́ kí iye ẹnìkan náà ṣí pé yes, iṣẹ́ lẹni yìí jẹ́ fún mi. So ọ̀pọ̀lọpọ̀ gbà lọ́lọ́run ti lo ẹni yìí Prophet Saheed Òṣùpá, lọ́lọ́run ti lò wọ́n fún mi nínú orin. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fídíò tí mo ti ṣe sí Facebook, sí YouTube, mo ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ tí mo ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Ọlọ́run ti lò wọ́n. Because why? Orin wọn jẹ́ orin tó ní ìmísí tó dẹ̀ nítumọ̀. Ẹ̀mí Ọlọ́run dẹ̀ wà lára wọn. Ní ẹ̀mí Ọlọ́run wà lára yẹn. Ẹ̀mí Ọlọ́run wà lára wọn gan-an, kì í ṣe díẹ̀. Mo wá pè wọ́n ní lára àwọn ìran Ísákà. Torí àwọn kan wà ní Bíbélì, wọ́n ń pè wọ́n ní ọmọ Ísákà. Àwọn yẹn orin náà máa fi ń jíṣẹ́ ìránṣẹ́, orin náà máa fi ń sọ̀rọ̀. Wọ́n dàbí Dáfídì ni, ṣùgbọ́n ìdílé tí wọ́n tún yàtọ̀ sí ìdílé Dáfídì. Torí pé orin la fi rán wọn láti jíṣẹ́. So ìdí nìyẹn tí mo ṣe pé Prophet Saheed Òṣùpá pé yes, ẹni tó lè kọrin nípa ìdílé, ó kọrin nípa ọ̀rẹ́, wọ́n kọrin nípa lílépa ká máa sáré, ká máa ṣọ̀lẹ, wọ́n kọrin. Kò síbi tẹ́ ẹ fẹ́ sọ nípa ẹ̀ tí wọ́n ti kọrin nípa ẹ̀. Ṣé ká yin Ọlọ́run náà ni wọ́n ti kọrin nípa ẹ̀ ni? Kò sí ibi tẹ́ ẹ fẹ́ sọ tí wọ́n ti kọrin nípa ẹ̀. Ṣé pé ká wá kọrin nípa ọ̀run, ká máa lépa ọ̀run náà ni?
pé ká gbogbo ìlépa wa náà ká má gbàgbé Ọlọ́run nínú ìlépa wa. Wọ́n tún kọrin nípa ẹ̀ nínú orin wọn kan. Wọ́n ní ẹ̀dá ń sáré ayé wọn ò rántí ọ̀run, wọ́n ń sáré ayé wọn ò rántí ọ̀run. So kí la tún wá fẹ́ sọ nípa ẹ̀ tí wọn ò tí ì kọrin mú? Ṣé ká ṣíyàn létí ni? Ká tó pèèyàn sákíyèsí, ká tó fúnyàn ní sùúrù pé n tó ń là kọjá ó sì máa dà, ìyẹn tó ń kọ́. So àwọn orin wọn jẹ́ orin tó ní ìmísí lọ́pọ̀lọpọ̀. Mo like orin wọn gan, mo like orin wọn gan. That's why ni mo ṣe pè wọ́n pé yes, ẹni tó bá nírú ìmísí Ọlọ́run lára báyìí kò ń ṣe ẹni tẹ́ pé àwọn tí ẹ̀ máa wò pé bóyá nítorí pé wọ́n ń kọ fújì kò wá sọ pé bóyá àwọn èèyàn tán kàn ti ẹ̀ ń jó nìkan náà ń kọrin fún. Irú ẹ̀dá báyìí wọ́n máa forin sí àwọn ènìyàn Ọlọ́run náà létí. Orin wọn wáàsí ni, wàásù ni, ọ̀rọ̀ wọn ni orin wọn jẹ́. So irú ẹni tó bá dẹ̀ ń forin ṣe wáàsí tó ń forin ṣe wàásù, a gbọ́dọ̀ wá sọ pé bóyá orí fídíò tàbí orí fọ́nrán nìkan láti máa wò wọ́n. Àwọn èèyàn láti jókòó sábẹ́ irú wọn náà kan tó tẹnu wọn gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ sọ nípa orin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tá a wà ní gospel náà ló jẹ́ pé wọn kì í kọ orin kan tó ní ìmísí. A ní àwọn tó ń kọrin tó ní ìmísí, ṣùgbọ́n àwọn kan wà tó ń kọrin náà ní ìmísí, ṣùgbọ́n àwọn eléyìí tó ní ìmísí a wá wò wọ́n pẹ̀lú àwọn eléyìí, iṣẹ́ kan náà lára wọn wáyé wá ṣe. Ìdí nìyẹn tí mo ṣe pè wọ́n sájọ́ ọdún wáyé, torí pé wáyé mo nífẹ̀ẹ́ sí orin wọn gan lọ́pọ̀lọpọ̀. So tá a bá sọ̀rọ̀ nípa ìlépa, orin wọn wà ń bẹ̀. Ká má ṣọ̀lẹ, orin wọn tún wà ń bẹ̀. Ká tún gbani níyànjú, orin wọn tún wà ń bẹ̀. Ká tún gbé tí kò nínú ọ̀rọ̀ èyí táwọn èèyàn bá ń sọ nípa wa àbòsí ṣíṣe, orin wọn náà tún wà ń bẹ̀. Orin wọn tí mo wá láìkì jù òun ni orin kan tán kọ wípé I remember when I was nobody, when the going was rough and tough. I remember when I was nobody, I never thought I would be somebody. Only I was crying, I have no shoes. I was crying, I have no shoes. Not until I saw someone without leg. Not until I saw someone without leg. I was crying, I have no shoe. Ó tún wá kọ níbẹ̀ pé ẹni tó bá sọ pé Ọlọ́run ìṣun tó ń bá ń fẹ́, èyí náà wọ́n nìyẹn. Ẹni tó sọ pé Ọlọ́run ìṣun tó ń fẹ́, ó ní ẹ jẹ́ kó tẹkọ̀ kó lọ sí hospital. Ẹ jẹ́ kó tẹkọ̀ kó lọ ilé ẹjọ́. Ààrẹ nìkan ti sentence tó dájọ́ kú fún. Tó bá wá rí wọn tán, àwọn náà wá dúpẹ́. A rí pé tòun sàn torí orí Ọlọ́run báyìí ẹ̀dẹ̀ ni. Ìdí nìyẹn mo ṣe láìkí, mo ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn álbọ̀mù tí n bá ń kọrin lọ́wọ́, tí n bá ń wàásù lórí pẹpẹ, tí n bá ń fi orin wọn sínú ẹ̀. Mo máa ń fi orin wọn ṣe àtìlẹ́yìn fún wàásù ọ̀rọ̀ Ọlọ́run tí mo fi ń bọ́ àwọn ènìyàn kí ọ̀rọ̀ yẹn lè bá yé wọn dáadáa. Torí ẹ̀ ni mo ṣe pè wọ́n sí àjọ̀dún wa ní 2025 yìí, eléyìí tó ń bọ̀ ní April yìí, ní April 9, oṣù tó ń bọ̀, April 9 títí di April 13th. So mo ṣe láti fìfẹ́ pè wọ́n. Ẹ̀dẹ̀ wá máa wo nǹkan tí bàbá yìí ṣe tó dùn mọ́ nínú jù. Àwọn èèyàn míì gan ò lè ṣe lára àwọn tá a pè ní gospel artist. Ká wàásù ọ̀dọ̀ ni ká tó wà wàásù táwọn wà. Mi ò kówó fún Professor Ayédègbè kan wá kọrin fún wa o. Èmi kàn ti invite wọn bí mo ṣe nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn. Mo nífẹ̀ẹ́ wọn gan ni o, àfojúríra báyìí rí o, ṣùgbọ́n mo ti rí wọn nínú orin wọn. In tó wá jọ mí lójú jù ni pé bàbá yìí dẹ̀ fi ìfẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀, wọ́n dẹ̀ fi ránṣẹ́ sí wa padà pé nítorí pé mo jẹ́ fáǹsì àwọn o, mo pe àwọn síwájú Ọlọ́run, àwọn ń bọ̀ wá láì gba 10 kọ́bọ̀. Wọn ò gba sísì lọ́wọ́ wa. Tiwa ní pé ká prepare ìtẹ́yìn fi kọrin sílẹ̀ kọ́ máa bọ̀. Wọn ò gba sísì báyìí lọ́wọ́ wa. Wọ́n dẹ̀ dá wọn ń bọ̀, wọ́n dẹ̀ fi dá wa lójú débi pé wọ́n tún dídì rán èèyàn sí mi wípé yes, àwọn ń bọ̀ sẹ́ẹ̀ làwọn sọ. Ẹ wo level tọ́lọ́run ti gbé wọn dé. Kì í ṣe ẹni tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a bá ní bóyá wọ́n ń wá òkìkí tàbí wọ́n ń wá kinní ni, ṣùgbọ́n wọ́n mọ nǹkan tó ń pè ní Ọlọ́run, nǹkan tó ń pè ní Ọlọ́run nìyẹn. So ìmísí Ọlọ́run náà fi ń kọrin gẹ́gẹ́ bó ṣe máa ń sọ lórí wọn. Wọ́n á ní ìmísí Ọlọ́run làwọn fi ń kọrin. So ẹ rí pé ìmísí Ọlọ́run wà lára ẹni yẹn ibi tó tọ́. That's why ìdí nìyẹn ni mo ṣe fẹ́ràn wọn. So wọ́n ń bọ̀ wá sáàrin wa ní anniversary tí a fẹ́ ṣe yìí. A dẹ̀ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orin. Irú àwọn orin bíi tó bá yóò kó paná,
kó má rankùn bọ́nbọ́n torí páyé gbẹ̀gẹ́ o. Tó bá yó kó pánú kó má rankùn bọ́nbọ́n torí páyé gbẹ̀gẹ́. Tó ráwọn tẹ́jọ jẹ́ ṣàwáwù kí wọ́n tó tẹ̀síwájú. Ó ti wá bá wọn níwájú, ó ti jù wọ́n lọ one time. Tó bá dùn máwọn nǹkan nu kó lè dùn máwọn nǹkan nu torí bílẹ̀ ayé ìṣeré ni. Tó bá yó kó pánú tó kó má rankùn bọ́nbọ́n torí páyé gbẹ̀gẹ́. Sórí pé àwọn orin orí pọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yẹn dẹ̀ yẹrú àwa. So àwọn orin báyìí wọ́n máa fi ṣe wáàsí, wọ́n máa fi ṣe ọ̀rọ̀ Ọlọ́run, ṣe wàásù fún wa tá a máa gbọ́ níjọ́ yẹn. So mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ó gbé yẹn sí ìpàdé yìí. Ìdí tí mo ṣe pé Prophet Saheed ni mo ṣe ń sọ fún wa yìí torí ọ̀pọ̀lọpọ̀ lè máa ṣe awuyewuye lórí ẹ̀ pé kí náà pé Prophet Saheed Òṣùpá wá ṣe ní church, àpèyàn ní ìránṣẹ́ Ọlọ́run, wòlíì Ọlọ́run, ìwà láyé Ọlọ́run wà lára ẹ̀. Ìbólé ẹ̀kan ti rí jù tí ìbá ṣe wájú Ọlọ́run. So gbogbo orin tó ń kọ ó dá lórí Ọlọ́run. Wọ́n tún kọ̀ọ̀kan tó máa ń bà mí lẹ́rù. Wọ́n ní ìbá tètè mọ̀ pórí ni ìbá ti má ṣàgùn o. Ìbá tètè mọ̀ pórí ni ìbá ti má ṣàgùn o. Ìbá tètè mọ̀ pórí lówó, ìbá tètè mọ̀ pórí lọ́lá. Ìbá tètè mọ̀ pórí ni ìbá ti má ṣàgùn o. Ìyẹn pé ká láwọn mọ̀ pórí ni. Àwọn eré kan wà táwọn sá táwọn bàbá sá. Inú orin wọn wàásù tún wà mẹ́. Àwa tá à ń sáré ń sí kìtìkìtì àfẹ́là. Àwa náà ṣe kíni? A ṣe sùúrù kí Ọlọ́run lè fi sùúrù kò fi mú wa débi tá à ń lọ. Lára àwọn orin tí Prophet Saheed Òṣùpá tó kọ tí mo nífẹ̀ẹ́ sí, òun ni mo like orin gan. Ó ní gbogbo sísapá àti gòkè ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run máa ló wà o. Gbogbo sísapá àti gòkè ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run máa ló wà. Bọ́lọ́run ò bá kọ́lé náà o. Bó ṣiṣẹ́ forí ìfọ̀rùn ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà o. Bó ṣiṣẹ́ forí ìfọ̀rùn ṣiṣẹ́ lásán náà ń ṣe làágùn. Ibi abarapá ṣiṣẹ́ la ìlówó tó ṣiṣẹ́ yẹn là á ṣèkó. Ibẹ̀ la ti rẹ́ni tẹ́ pé kò dá pé tó ṣiṣẹ́ yẹn là á ṣe là. Ṣẹ̀wárí pádà ni má gbàgbé lọ́ba Ọlọ́run ni. Ẹ jẹ́ ká ti bí ká lábẹ́ ká fi kíyèsí. Oní tí ká lábẹ́ bá fẹ́ lábẹ́ ń ṣe ní ká lábẹ́ máa ń dábẹ́ lá. Ṣùgbọ́n tí ká lábẹ́ bá wá lábẹ́ tán, tá bá fọwọ́ wẹwọ́ ìyókù àwẹ̀ ta ẹ̀rù ojú ayé. Mo láìkì bàbá yìí gan pẹ̀lú orin. Mo láìkì wọn gan pẹ̀lú orin. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀. Wọ́n sọ pé ọ̀rọ̀ lèèyàn, ọ̀rọ̀ ni. So ìmísí Ọlọ́run ni. So fún ìdí èyí gbogbo ènìyàn pátá, ìwọ tó bá ń bi mí kí nìdí tán fi pe Saheed, ìdí tí mo fi pe Prophet Saheed rèé o, Saheed Òṣùpá rèé o. Wọ́n dẹ̀ ń bọ̀ wá sáàárín wa ní April 13th lọ́mọdáàrin wa, ṣùgbọ́n program bẹ̀rẹ̀ ní April 9 láti Wednesday títí di Sunday. Gbogbo ènìyàn pátá la pè. Àdírẹ́sì ìjọ yìí ò ní ṣì. Ibikíbi tó bá ti ń bọ̀, tó bá ti dé Owódé Ẹ̀gbádò tí wọ́n ń pè ní Yewa, Owódé Yewa, that is along Ìdíròkò border. Tó bá ti dé Owódé, ìwọ sọ pé ó lọ sí ṣọ́ọ̀ṣì Oracle of God Prophetic Ministry lórúkọ ìjọ yìí ń jẹ́. Ṣùgbọ́n orúkọ tán mọ̀ sí ní gbogbo ìlú òun ni Oracle. Orúkọ táwọn èèyàn máa ń pè ní gbogbo agbègbè yìí àti jùbẹ́lọ̀ wọ́n ń pè ní Oracle náà ń pè ní. So ìtumọ̀ Oracle ni pé agbẹnusọ fọ́lọ́run. Jẹ́ láì pè ní Oracle of God. Agbẹnusọ fọ́lọ́run tàbí ọ̀rọ̀ Ọlọ́run ló ń pè ní Oracle of God. So bá a ṣe kà nínú Bíbélì nìyẹn, 1 Peter chapter 4 verse 12 bó ṣe wà níbẹ̀ nìyẹn. Ibi tó rúkọ yẹn ti jáde nìyẹn. So gbogbo tó bá ti ń bọ̀ sọ pé òun lọ sí ṣọ́ọ̀ṣì Oracle, ọmọ ẹgbẹ́ ẹ̀ débí. Bóyá o wá ní ìtúsílẹ̀ tó fẹ́ ṣe, tàbí o fẹ́ gba ìwòsàn tàbí ìmúláradá, o wá fẹ́ reach mi tó mọ bó ṣe lè reach mi, phone number tó máa fi reach mi òun tún rèé tẹ́ ẹ lè fi pè mí. Wọ́n wá fi àlọ́ ìjọsọ́ra fún Prophet Saheed Òṣùpá pé ọjọ́ yẹn á dalẹ̀, iṣẹ́ tó lọ́wọ́ ràn yín ẹ jẹ pẹ́, ipa yìí ò ní ká yín, ipò kò pọ̀ ní ká yín, aṣẹ́ mọ lórí ò ní ṣẹ́ yín lórí o. Ẹ̀yin tẹ́ ẹ wá ṣiṣẹ́ lẹ̀, ẹ̀yin náà lẹ́dùn ó jẹ́ ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́run á fi ta yín lọ́rẹ. Ìwàásù tẹ wá ń wà fáráyé nípasẹ̀ orin lórúkọ Jésù. Mo gbàdúrà fún yín, ẹ̀mí jẹ̀bi ẹ̀ níkẹyìn, ẹ jàre ẹ̀ ní agbára Ọlọ́run.
ọwọ́ Ọlọ́run àtọwọ́ Ọlọ́run á wà lára yín àtẹ̀yìn àti ìdílé yín àtàwọn ọmọ yín àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ yín pátá, pàápàá jùlọ fún olùrànlọ́wọ́ yín tí wọ́n pè ní Mr. Basit. Èmi àti wọ́n ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọlọ́wọ́ Ọlọ́run á wà lára tiyín náà. God bless you. Ẹ ṣé gan o. À ń retí Prophet Saheed Òṣùpá, gbogbo ènìyàn dẹ̀ lápè torí wá apostoli kèfèrí lèmi ń ṣe, apostle of the Gentile. Gbogbo ènìyàn la rán mi sí, kì í ṣe pé a rán mi sí àwa Kristẹni, kì í pa a rán mi sẹ́nìkan nìkan, gbogbo èèyàn la rán mi sí. Apostoli kèfèrí, orúkọ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ nìyẹn. God bless you and it shall be well with you. Àlàáfíà. Iye la fi wá, ikú la fi ń padà. Oníyẹ kò ní í.